ibikíbi tó bá lọ tí wọ́n bá ń rẹ́rìn ìwọ ó máa sunkún tó bá wá ń sunkún ìwọ ó máa rẹ́rìn. ṣé na eyes dey pain me abi wetin be this? Àgbáyé bàbá kí ló kó sí ẹ lójú? sẹ́rí yín tó kó sí mi lójú pọ̀ sẹ́rí jò ní tí mo wá bá yín pé kẹ́ ẹ ṣe ẹ̀bù fún mi tí n tiẹ̀ fi mọ́ rówó ráńpẹ́ ká mọ̀ parọ́ mo rówó o. Ṣẹ́wárí ẹlẹ́ẹ̀kejì tó wá dà bẹ́ẹ̀ ni pé látìgbà tí mo ti ń rówó ojú mi ò rí Face ID mọ́ o. Ajé mo lọ ra fóònù tuntun ní ọ̀dọ̀ Crystal Gadget Ìkẹjà bákan náà ni. Àgbáyé torí nígbà tó wá bá mi lọ́jọ́ sí tó ń sọ pé o fẹ́ lówó àwọn tó have money dandan ọ̀dọ̀ wọn ìyá mi mo lọ o ọ̀dọ̀ wọn ìyá mi wo wọn dáadáa ọ̀dọ̀ wọn mo lọ àwọn lọ́gbó sólẹ̀ kàǹkà tó jọjọ́ rí rẹ lọ àwọn lọ́gbó fún ọ. tó wá rí nísìnyìí tí ọ̀rọ̀ ti délẹ̀ ní kí olówó kójú rẹ má rí Face ID mọ́ tàbí kó má lówó kójú rẹ má rí Face ID torí tí mo yẹ ń wọ̀ yìí Face ID ó jẹ́ lójú ju owó lọ. ẹ má wọrí. àbí kí n bá àwọn ìyá mi kàn gbowó. kàn gbowó kí n mọ rí Face ID ẹ má rí mọ lo pásíwọ́ọ̀dù bàbá. Àgbáyé ìkìlọ̀ tún wà o. Ìkìlọ̀. bẹ́ẹ̀ ni ibikíbi tó bá lọ tí wọ́n bá ń rẹ́rìn ìwọ ó máa sunkún tó bá wá ń sunkún ó máa rẹ́rìn. téèyàn bá wá kú ńkọ́. inú ayọ̀ ó máa rẹ́rìn. téèyàn bá wá bímọ ńkọ́. ó máa sunkún ni tó mọ̀ ni. ṣé wàá ṣoògùn ló báyìí.